mo tún dé ẹ wá gbọ́ tuntun ara mi ò rírí kéèyàn tó wà lọ́sibítà ká tó mọ̀ bu orí èèyàn Nàìjíríà is finished. Nàìjíríà ti wá tán báyìí o. Wọ́n gbèyàn lọ sílé ìwòsàn wọ́n náà ń bu omú arúgbó wọ́n ń bu ojú arúgbó nílé ìwòsàn kan nílùú Ìbàdàn. Ẹ túmọ̀ bí ẹ wá gbọ́ tuntun èmi ò mọrú eléyìí o. Ẹ jẹ́ kán fẹnu ara wọn ṣàlàyé ń tẹ́mi ò mọ̀ o. Ẹ ṣeun ẹ mọ̀ bá a gbòó lọ. Olùdarí Henry Ọ̀sanyìntolú èmi ni ọmọ ọkùnrin kejì tí màmá bí, màmá Rachel Bọ́lúadé Ọ̀sanyìntolú. A jẹ́ ọmọ bíbí Ìdó Èkìtì tí wọ́n ń pè tẹ́lẹ̀ ní Ìdó Fábọ́rọ̀ ní Ìdó Òsì local government of Ekiti state. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ rẹ̀ màmá kí a tó gbé wọn lọ sí ilé ìwòsàn yẹn wọ́n ní àìsàn ẹ̀jẹ̀ ríru. Ìgbà tí a dẹ̀ rí àti ẹ̀ ti kọ́kọ́ ń lo àwọn nọ́ọ̀sì fún wọn tó wà ní tòsí láti suppress nígbà tí kinní yẹn kọ́kọ́ ṣẹlẹ̀. Ìgbà tá a rí pé kò dáwọ́ dúró dáadáa ni a wá decide láti gbé wọn lọ sí private ká sọ pé hospital tó ní irinṣẹ́ àti ìgbàlódé láti yẹ̀ wọ́n wò dáadáa láti lè mọ̀ láti bá wa wò wọ́n sàn la fi gbé wọn lọ sí ilé iṣẹ́ tá à ń pè ní ilé ìwòsàn tá à ń pè ní Ìbàdàn Central Hospital ní Ọ̀sán-Sàmì nílùú Ìbàdàn. So ìgbà tá a dẹ̀ gbé wọn débẹ̀ wọ́n bí a ṣe lérò náà wọ́n ní kákọ́ lọ ṣe test ìyẹ̀wò ní àwọn kan tá à ń pè ní care friend. A gbé màmá lọ síbẹ̀ a lọ yẹ̀ wọ́n wò. Nígbà tá a dẹ̀ yẹ̀ wọ́n wò tá a gba èsì ńbẹ̀ a rí i pé inú táwọn yẹn sọ bíi àkíyèsí tiwọn wọ́n jẹ́ ká mọ̀ pé ohun tó ṣe màmá pé ó lè gba ìtọ́jú pé ó ṣe é wò sàn. Wọ́n dẹ̀ gbà wọ́n sílé ìwòsàn bẹ́ẹ̀. Ìgbà tó dẹ̀ gbà wọ́n sílé wọ́n bẹ̀rẹ̀ sí wò wọ́n. Lẹ́yìn ìjọ yẹn was Tuesday 25 nígbà tó máa di 26 torí pé ká tó gbé wọn kúrò nílé màmá ò lè sọ̀rọ̀ lóòótọ́ wọn lè jẹun dandan bọ̀ wọ́n sì ń jẹun but wọn ò lè sọ̀rọ̀. Ṣùgbọ́n tá a máa gbé wọn dé ibẹ̀ níjọ́ kejì a rí pé we have at least development tí ó pé màmá wá sọ̀rọ̀ tínú mi ti dùn Ọlọ́run ṣeun torí màmá bá àwọn ọmọ wọn míì sọ̀rọ̀ tí mo pè wọ́n lórí fóònù tó bá wọn sọ̀rọ̀ tó tiẹ̀ kí wọn dáadáa. So lẹ́yìn ìgbà yẹn ìyẹn la ṣe nígbà tó di ọ̀rọ̀ yẹn màmá oògùn wọn fúnra wọn tí wọ́n rò tí wọ́n recommend wọn tá a rà àti ìta ara níta àti ìta recommend a fún màmá èmi fúnra mo fún wọn pẹ̀lú tíì màmá ń rún gbogbo oògùn yẹn jẹ ní nígbà tó ń jẹ lójú mi tó jẹ gbogbo tó lò wọ́n dẹ̀ mú tíì sí kò pẹ́ ni màmá ní fúnra wọn sọ pé àwọn fẹ́ jẹ àmàlà mo dẹ̀ lọ bá wọn ra àmàlà almost 400 naira báyìí pé kéékèèké tiẹ̀ ní at least 2 portion ìgbà kan méjì màmá dẹ̀ fẹ́ jẹ́ dé ìdajì kí màmá tó sọ pé ó tó àwọn àmàlà dúdú. So lẹ́yìn ìgbà tí màmá jẹ yẹn ni èmi fi kú òun bẹ́ẹ̀ ni àwọn àbúrò mi tó ń dúró tì wọ́n àwọn tó jóbìnrin torí female ward ni àwọn dúró tì wọ́n nígbà tó dúró tì wọ́n dalẹ́ ìgbà tó máa di àárọ̀ ọjọ́ kejì àsúyà bí mo ṣe máa ń lọ tí kí n tún débẹ̀ mo bá rí pé wọ́n ní màmá ò lè dájẹ́ mọ́ mo kàn rí pé wọ́n pàṣẹ nǹkan sí wọn láti ikùn à ń pè ní kíní rọ́bà tube kan pé òun náà fi ń jẹun màmá tó jẹun lánàá wọ́n ní kí ló dé wọ́n ní báwọn ṣe rí nìyẹn Olúwa ṣeun. Nígbà tó máa di àárọ̀ kùtùkùtù Sunday tí ó jẹ́ on the 30 bí àbúrò mi obìnrin àwọn méjì ní ó ń dó tí wọ́n ìkan ni wọ́n bá pè mí màmá ò mà tún lè mí dáadáa mọ́ ní ọ̀rọ̀ oúnjẹ là ń sọ ìwọ tún ní mímí kí la máa ṣe wọ́n ní wọ́n sọ pé ní aago 5 àbọ̀ ní aago 5 even kò tí ì pa aago káwọ́ pé aago 5 ní ìdájí ọjọ́ Sátidé wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ tún fún wọn ní atẹ́gùn inú ògò tó máa ń fún wọn tó ń pè ní oxygen mo ní fine ẹjọ́ tó bá yẹ pé yẹn ló máa mú kí màmá ẹ máa fún wọn lọ nítorí pé èmi ti lérò ọkàn pé tó bá máa di Monday nǹkan àkókò tún tẹ̀síwájú ìgbà tó yá ìyẹn tán ní aago 10 kọjá nígbà tó máa di aago 10 kọjá náà ní ìyẹn tún ti tán kí ló dé wọn ní ká tó fún wọn ní mi ó yẹ fún wọn
ìyẹn náà fún wọn tí èmi gbọ́, èmi bá ọkàn mi ti balẹ̀, mo lọ sí ilé ìjọsìn tí máa ń lọ pé mo lọ gbàdúrà pé tí bá kò mẹ́ máa darí síbẹ̀ èmi àti àwọn ẹbí tèmi. Ibẹ̀ ni wọ́n ní family friend mi kan ti wá mi wá after 12 few minutes after 12 lèmi ráyè tí mo kúrò ní ilé ìjọsìn tí mo sáré lọ bẹ̀. Nígbà tí mo débẹ̀ ní tí mo kàn rí ni pé ṣe ni àlejò mi tó wà ń bẹ̀ ló kàn dìmọ́ mi pé kí n ṣaragírí. Kí ló dé ogun ṣaragírí, ebi wọ́n lẹ wà mí, kí ló dé? Màmá ti dákẹ́, àwọn ò lè sọ fún mi ní o, ibi tí ìyàwó mi wà wọ́n ti sọ fún un pé kó pe pásítọ̀ wa o. Ìyá tí ẹ sì béèrè ọ́síjìn kejì fún tán nílá, ọ́síjìn wọn kọ́ ni ó dáa, kí là ń ṣe, kò sí ní ta fẹ́ ṣe mọ́, ṣíṣe kù, ẹ jẹ́ ká gbà fọlọ́run. Wọ́n láwọn ní mọ́ṣúárì táwọn lè fi bá wa gbé òkú sí, ẹ jẹ́ ká lọ wá mọ́ṣúárì tí a máa gbé wọn sí. Nígbà tílẹ̀ ti ṣú, níbo la fẹ́ máa gbé màmá lọ nígbà tílẹ̀ ti ṣú, and kò dẹ̀ sí àti àrẹ́jì mọ́tò tá a máa fi gbé wọn kó mẹ́, kí la máa ṣe? A bá bẹ àwọn nọ́ọ̀sì tó wà ní duty, ẹ̀yin nọ́ọ̀sì ẹ jọ̀ọ́, a fẹ́ gbé màmá kó, a lè gbé màmá kó bí lónìí, ẹ jọ̀ọ́ ẹ máa fún wa láyè di àárọ̀ ọjọ́ kejì tó jẹ́ ọjọ́ Monday 30th pé tá a máa fi gbé màmá. Àwọn náà dẹ̀ ní no problem pé àwa wá bẹ̀rẹ̀ ṣé kò sí ìyọnu kankan, ṣé wọ́n lè maintain, wọ́n lè bá wa tọ́jú wọn sódà kí ara wọn máa yé kí kó tó di àwọn ní kò sí kankan pé kìkìdá pé kákan tètè jíde ní aago 5 ní àfẹ̀mọ́jú. Ìyẹn ni a gbìyànjú láti ṣe. Àwa dẹ̀ débẹ̀ ní aago 6 kù bíi ìṣẹ́jú 15 la débẹ̀ ní àárọ̀ àná. Dídé ta débẹ̀ la bá wọn pé a fẹ́ gbé òkú náà bá ní òkè ṣíṣí bẹ́ẹ̀ bá ṣe wá sí lọ́ ṣe fà síta láti ibi tán gbé wọn sí, ṣíṣí pé ká ṣí ojú ẹ̀ báyìí la rí pé wọ́n ti gé iwájú orí wọn kú. Kí ló dé? Ebi mo aṣèrí ìyá ní alẹ́ àná ká tó kò ń bí, àwa tó kò ń bí lọ́dọ̀ yín ní nǹkan bíi ó kù pẹ́sẹ́pẹ́sẹ́ kó pé aago 8. A sì wo ìyá ńgbà tí ọmọ ìyá gan dé ní aago 7, so ìyá wà ní kíní, so kí ló fẹ́ fa gígé orí náà bá ní àwọn ọmọ báwo lẹ ṣe mọ̀, ẹ̀yin ìbẹ́yìn gbogbo bá ṣe ń lọ bẹ̀ tá ń bọ̀ ẹ̀yin lẹ mú wa lọ, so kì í ṣe pé bóyá anybody lọ, so ẹ̀yin náà ni náà bá ní bí ọ̀rọ̀ ṣàṣejẹ́ ni pé kò yí àwọn bí báwo. Ìgbà táwọn kátẹ̀ tó yí wọn pé káwo làbá tó rí pé wọ́n tó ti gé díẹ̀ nínú ẹran apá ọwọ́ ọ̀tún wọn. Kí ni ìtumọ̀ eléyìí? Ta ló gé? Kí náà fi ṣe? Ìyẹn ni èsì tí ààrí gbọ́ lọ́wọ́. Ṣùgbọ́n tó wá ṣe kàyéfì fẹ́mi tèmi ń bi wọ́n ni pé ìkíní ta ló gé, èkejì báwo ni òkú tẹ́ ẹ sọ pé ó ti kú láti aago 11:30 ọjọ́ Sunday tó jẹ́ pé ńgbà tá a tún máa fi sọ̀rọ̀ ní aago 12 ní àná, kó ìbùká tó gbé wọn ní aago 3 kù díẹ̀ lánàá kúrò níbẹ̀, wọ́n ẹ̀jẹ̀ sì ń yọ lára wọn. Èmi wá bẹ̀rẹ̀ ṣé irú ẹni yẹn ti kú? Torí mo ti ń bèèrè káàkiri lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n kìíní, mi ò mọ. Ìyẹn ni èsì méjì tèmi kìíní question méjì tèmi ń bi wọ́n pé kọ́ jọ̀kọ́ fún wa ní answers. Àrí dókítà gangan àbí oníṣègùn kan tó lè jáde sí wa nú àwọn èèyàn wọn dáhùn. Kí ló ṣẹlẹ̀ wọn ọ̀mọ́ náà ni àwọn nọ́ọ̀sì nìkan ló dáhùn. La fi wá pé àwọn ọlọ́pàá náà bá ní kí a lọ ní police headquarter ẹlẹ́ẹ̀lẹ́, ibẹ̀ la lọ. From there náà bá darí wa sí Ìyágànkú police station, so àwọn àbúrò mi yẹn bá lọ bẹ̀ lọ gbé ọlọ́pàá wá, so àti àwọn àmọ̀tẹ́kùn àti àwọn ará ìgboro. Kàyéfì tó ṣe mí ni pé ta ló gé ẹran ara mọ̀mọ́, kí ni wọ́n fi ṣe? Báwo ni èèyàn ṣe máa kú ní after 24 wákàtí tí wọ́n á dẹ̀ sì máa tí ẹ̀jẹ̀ sì máa jáde lójú egbò tí wọ́n gé? Títí dàsìkò yìí àwọn alákòóso ilé ìwòsàn wọn sọ kankan, ṣùgbọ́n wọ́n wà ní ilé àwọn ènìyàn tí ọlọ́pàá kó, wọ́n wà níbẹ̀ àti dókítà tí ó wà lẹ́nu iṣẹ́ nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Torí ìkíní ni pé ta ló gé, kán mẹ́rin tó gé wá kó sọ ìdí tó fi gé. Èkejì, báwo ni èèyàn ṣe lè kú
ní after wákàtí 24 tí ìyá dẹ̀ ṣì ń ẹ̀jẹ̀ ṣì ń jáde lára wọn. So ìyẹn la fẹ́ káwọn sọ pé kí ìjọba jọ kí wọ́n bá wa ṣe ìwádìí àti ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí fún àwọn ará